ó mà ṣe o, ìbúgbàmù fi ọ̀pọ̀ dúkìá ṣòfò ní Kwara lọ́jọ́ àìkú sannde ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí ní ìdúgbàmù kan ló ṣe bẹ́ẹ̀ ló dún níléeṣẹ́ tí wọ́n ti ń pèsè ike lágbègbè àgbẹ̀dẹ tipa garage ìta-àlàmú nílùú ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ní ọ̀pọ̀ dúkìá ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Gẹ́gẹ́ bí ikọ̀ atótọ́rẹ́rẹ́ ṣe gbọ́, wọ́n ní nǹkan bíi aago 10:10 kọjá fẹ́ẹ́rẹ́fẹ́ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níbi tí ìdúgbàmù kan ti wáyé nílé iṣẹ́ tí wọ́n ti ń pèsè ike ọ̀hún tó wà ní tipa garage ìta-àlàmú nílùú ìlọrin ìpínlẹ̀ Kwara. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ẹni tó jẹ́ alukoro àjọ panápaná nípínlẹ̀ Kwara Hasan Hakeem Adekunle, nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ó ní nǹkan bíi aago 10:10 alẹ́ ó kọjá fẹ́ẹ́rẹ́fẹ́ làwọn gba ìpè pàjáwìrì kan ìpè ìdúgbàmù kan wáyé ní agbègbè àgbẹ̀dẹ tipa garage níta-àlàmú ńlùlọrin táwọn sì tara ṣàṣà àwọn gbé ọkọ̀ àwọn pọnmisi tó kún lẹ́múlẹ́mú àwọn gba agbègbè náà lọ. Báwọn ṣe débẹ̀ làwọn gbé omi làwọn bẹ̀rẹ̀ sí pa iná ọ̀hún, bẹ́ẹ̀ wọ́n sì rí i pé àwọn pa iná ọ̀hún pátápátá kó tó di pé yóò ràn mọ́ àwọn tirẹ́là tí wọ́n tò lọ bámúbámú ní agbègbè iléeṣẹ́ ọ̀hún. Nígbà tó ń jábọ̀, ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ní iléeṣẹ́ ike ọ̀hún ni wọ́n ní àwọn ti ṣáájú gbọ́ ìdúgbàmù kan tó dún kó tó di pé iná sọ, tó sì jẹ́ pé gbogbo ìgbìyànjú wọn láti paná ọ̀hún ló já sí pàbó, léyìí tó mú kí wọ́n ké sí iléeṣẹ́ panápaná lẹ́yẹ-ò-sọkà. Hakeem ní ẹni tó wá jẹ́ adarí àjọ panápaná nípínlẹ̀ Kwara ọmọọba Falade John ló ti wá ní kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àti olùgbé ìpínlẹ̀ Kwara kí wọ́n wà ní ojúlalákànmí sọ́rí lásìkò tá a wà yìí, kí wọ́n sì takété sí gbogbo ohun tó lè bá lè ṣokùnfà ìjàmbá náà lágbègbè wọn. Ó gbàdúrà yìí pé Ọlọ́run ọba dẹ́dà tí a ṣẹ̀dá kò ní jẹ́ ká pàdánù ẹ̀mí àti dúkìá wa sọ́wọ́ iná o. Ó ní gbogbo ohun tá a bá mọ̀ pé ó lè mú kí iná ràn ká takété sí i, ká sì lọ lè wá àwọn irinṣẹ́ tó jẹ́ pé bí iná bá ti sọ á ṣàdá láǹfààní láti máa pa iná ọ̀hún ní kíákíá. Ó gbàdúrà yìí pé gbogbo wa a ò ní pàdánù dúkìá àti ẹ̀mí wa sọ́wọ́ iná o.